àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ lè bí ń pa wọ̀nyí ọwọ́ akọ owó kan olóhùn kó lọ sí umra òfò lọ fẹ́ ṣe ni. ẹ wá sínú ilé mi o ẹ wá sínú ilé mi o ẹ wá sínú ilé kí yẹn ń sínú ilé rẹ sí ṣé èèyàn gidi ni ọ sẹ́ni ọ bẹ̀rù ọlọ́run ni ọ tó ọ bẹ̀rù ọlọ́run sọ ọ bẹ̀rù ọlọ́run ọ̀nà tó o fi rówó sọ ọ màá ọ̀nà tó o fi rówó tó o fi ń lọ rèé mú ìsinu fáwọn èèyàn dákun sọ ọmọ Allahu akbar. wa kafa bi rabbika bidhunubi ibadihi la ilaha illallah basir. báwẹ̀ bá wá dé ẹ mọ̀ á sọ pé ẹ dákun bàbá Muyideen ẹ dákun lẹ́kṣọ̀ tẹ́ ẹ bá ṣe fún wa ẹ dákun torí ọlọ́run afẹ́kẹ́ ẹ tètè bá wa ṣe kó tó di mẹ́wàá tí ó gbẹ̀yìn inú àwẹ̀ tọ́ra ń lọ umra kílẹ̀ ń wa lọ ó lù sí yẹn ó ní kílẹ̀. afa aminu makallah. oníkálukú ó di ntí ẹrù kálukú tí kálukú ó di lọ bọ́lọ̀ kálukú ó di láàyè ọ̀nà bí ọba wà ẹrù tèmi lèmi ń dì í ń bọ̀ ọba díjọ́ kan lò ní gbúrò mi mọ́ àìgbúrò mi máa ń wọ lọ́ọ̀bì kankan ọ̀dọ̀ ọlọ́run ni o a sì ní gbúrò wọn náà mọ́ wọn ó sì máa fèpè ránṣẹ́ sí ọ wọ́n máa fèpè ránṣẹ́ sí ọ.